lọ́la ẹni lóòótọ́ mo gbà. Amiru Sisi olórí rẹ̀ tún lélẹ̀ yìí o. pẹ̀lú ọ̀rọ̀ Ṣẹ́gun Ògúngbè nínú ọdún CD àti VCD tá a pè àkọlé ẹ̀ ní ìṣẹ́jú kan. ọ̀rọ̀ Mariam Akiki ni wọ́n ń jẹ lẹ́nu. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò láwùdà. àlàyé ẹ̀kúkú yé mi tí n bá ní kò yé mi. Ṣíṣe ajẹ́rọ́lé mi gbà. fún mi láyé kó dalẹ̀ ọ̀la. mo máa fún ẹ lè ti ṣùgbọ́n. gbèmí lọ́la ní aṣálẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní gbé sókè. tó dùbẹ̀ láyé. ó máa sí kíní kan ó tó dùbẹ̀ láyé. ẹ wo fẹ́mi tí mo yan mi ò sì fẹ́ rárá. bàlùbáríkà sí o ká ló fẹ́ kó pẹ́. wọ́n fẹ́mi gígùn sí o ká lè pẹ́yẹ kẹ́sì. ó dà bẹ́ẹ̀ yẹn kó jẹ́ sinmi lóbìnrin ń gbọ́ rẹ fún. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mú ẹlẹ́dẹ̀ máa wọ gbà láàrin ìṣẹ́jú kan pẹ́rẹ́. tọkọtaya congratulations ẹ kú oríire. Akiki daya Sisi ó ti nù ó ń dẹ́. kí ló wá ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan tó tẹ̀lé. Ṣẹ́gun Ògúngbè ọ̀rẹ́ ọkọ ìyàwó sọ tó ju ẹ̀rí o. ìwọ yóò ga fún ìwẹ́ adíyàwó ẹ̀ tó kọjá ń pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìkọ̀ nínú wọn tó bọ́ fúnra wọn lára wọn wọ́n lè kí kọjá láìpẹ́ ìyàwó náà. láìláì ìyàwó mi mo jẹ́ ìyàwó mi tó máa wà ń rìn náà. ìwọ ló mọ aláìmọ̀ wà ń bá ṣeré nìjọ. wo kọ́lá má bàa mi ṣe rere yẹn ní jẹ́rìí ìyàwó mi ṣeré wo ìyàwó mi dá mi lójú sí yẹn lọ mo lè bá bẹ́ẹ̀ tù lórí ẹ̀ dá mi lójú oṣù ọ̀. etí gbọ́yìn kì í nú bàjẹ́. ṣèròyìn yìí ò ní fa wàhálà. ìyàwó àṣẹ̀ṣẹ̀gbẹ́ tó kọ́ gbogbo ń ṣe nàbì. láàrin ìṣẹ́jú kan lọ̀rọ̀ wọ̀. ìṣẹ́jú kan lọ̀rọ̀ wọ̀. setup tó lágbára ni ẹ má jẹ́ bẹ́ẹ̀. Ṣẹ́gun Ògúngbè ọ̀rẹ́ ọkọ. Bukky Olúwatọ́ba ìyàwó Paso ọ̀rẹ́ ìyàwó. gbogbo wọn ṣe bẹbẹ nínú ẹ̀. ìṣẹ́jú kan ni o. audio CD àti VCD ẹ̀. ó ti jáde kásàgbà. marketed and distributed by Golden Point Music. Igwe the giant marketer. shop 4 Golden Point Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. audio CD àti VCD orí Islam yìí ìṣẹ́jú kan. ó ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò mọ́ fọwọ́ ẹ̀sọ̀ yàká. ó lóyin lánàá gbà. ó ti jáde. rọ́pò rere lè mi Pasuma lórí àwọn aya mi tíyálé tíyàwó mi ò ìwà tí wọ́n ní ìyàtọ̀ ṣùgbọ́n ìwà máa pè mí. ọ̀gá ńlá káàbọ̀ ìjọba káàbọ̀ ìmọ̀lẹ̀ fújì ajiwọ̀síwọ̀ làbí Pasuma ọkọ tó níyàwó méjì tó kọ́lé kan ṣoṣo tó dẹ̀fẹ́ fún ìyàwó kan nínú àwọn méjèèjì ẹgbọ́n tá a ní kọ́ fún ọ. ìyáálé tó lówó bímọ Ajia Sofia Yankaola. ìyáálé rere lèmi mo nífẹ̀ẹ́ ọkọ mi tòun tí bó ṣe fẹ́ yàwó lèmi tí mo dúró wọ́n mo ń ṣèrànlọ́wọ́ fún un torí pé mi gan láàyò ọkọ. ìyàwó kejì tó bímọ fún Pasuma rẹ̀ Ajia Rasheedat mọ̀ pé ibùjókòó ayọ̀. ìyàwó rere lèmi mo ń gbádùn ọkọ mi èmi ọlọ́wọ́ mo níwà tó dáa mi ò rọ̀kọ́ fín ọkọ mi ń ṣe kẹ́mi o ó pọ́n mi lẹ́yìn torí pé mi gan láàyò ọkọ wa. Sofia ìyáálé ń tọrọ ọmọ lọ́wọ́ náà. Sofia ó kú káàtó ọlọ́run wá ṣoore àṣepé ó kú káàtó ọlọ́run wá ṣoore àṣepé bíyàn lówó bí ó bá bímọ kò ì pé bíyàn lọ́kọ bí ó bá sọmọ kò ì pé. Rasheedat ìyàwó tọrọ lára pẹtẹ fún ọkọ ẹ̀ Pasuma. ọlọ́run wá dọ̀kan mi náà kò dán lọ́la. kí ẹlẹ́mìí má lè jẹjọba lè wá lórí mọ́ tọkọ mi bá ti lè dán lọ́la máa yọ fún iná mo fà sí yẹ àti mo wà lẹ́yìn lọ. Sofia ìyáálé fún ìyàwó létí ọ̀rọ̀ ẹ̀. tó bá tọwọ́ bọ́ mi lẹ́nu o mo máa gé e jẹ. ohun tó ń ṣe kó ṣọ́ra lóní kálukú lóní ohun tó ń rò lọ́kàn tó fẹ́ kọ́ ló ń ṣe. tó bá fi mí lẹ́sàáyé mi tó bá tọ́ mi tí n bá máa gbéjà mi kò ẹ́ ò ní dúró tí n bá máa gbéjà mi kò ẹ́ ò máa sáré. ọkọ ìyàwó ọ̀gá ńlá Pasuma àti gíga tó ń bẹ lẹ̀ yóò parí o. àwa ló máa fún báyìí. Ajia Mariam Akiki àbúrò Paso. ó yẹ ẹ̀dá sọ̀rọ̀ yìí ta ni kí ọkọ fún. Akiki abẹ́tàkẹ́tẹ̀ẹ̀tẹ̀ ro ohun ẹ bá fẹ́ ṣe. ẹ̀gbọ́n abẹ́tàkẹ́tẹ̀ẹ̀tẹ̀ ro ohun ẹ bá fẹ́ ṣe.
bọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ ọkọ àtìyàwó méjì ẹ̀gbọ́n mi ò lè san kẹyàwó kan ṣe. ẹ wo wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìyálé lòun ò ní gbọ́ ìyàwó lòun ò ní gbà níbi tí ọ̀rọ̀ yìí máa yọrí sí ò lè fararọ ẹgbọ́n ta ni kò fún suspense tó lágbára ní pàṣọ fi gbogbo wá sí o ọdún ti dàbí fíṣídìí orin Islam tá a pé àkọlé ẹ̀ ní ta ni kí n fún ó mi gbòòrò títí lọ́wọ́ yìí àti gbé jáde marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop for Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 Aji Wasiwalabi Pasuma Aji Asofia Yankaula Aji Rashida Mọ̀pẹ́ ibùdókòó ayọ̀ àti Aji Mariam Akínkíní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe bẹ́bẹ́ nínú eléyìí yàtọ̀ ó ti jáde. ọ̀rẹ́ tí ń dalẹ̀ o 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 ìyẹn ò ní dalẹ̀ ọ̀rẹ́ tí ó bá dalẹ̀ wàláì ìyẹn á dalẹ̀ méjì lọ̀rẹ́ ń dùn méjì lọ̀rẹ́ ń dùn méjì lọ̀rẹ́ ń dùn ọ̀rẹ́ ò fà bọ̀ sí i. tututu lele yi o amira suwarai Ajá Basira Yangana ọ̀rẹ́ Ajá Morufat Majankofo àti kékeré ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ bọ̀ lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ jáde ní yunifásitì youth service corps agùnbánirọ̀ ló kàn ó. agùnbánirọ̀ yìí máa da ká ṣiṣẹ́ sílùú ẹni àṣọdára ká parí ẹ̀kọ́ àbọ̀ ẹ̀kọ́ ń fi àjẹ́ ni. Yangana ó tún yá. agùnbánirọ̀ yìí máa da aṣọ wọn yẹ lọ́rùn mi bàtà wọn dà lẹ́sẹ̀ mi fìlà wọn yẹ lórí mi mò ń ṣiṣẹ́ ìsìnlú mi nàìjà ìlú bàbá mi ọpẹ́lọpẹ́ ìyá mi ọpẹ́lọpẹ́ bàbá mi tó sanwó iléèwé mi mo fi dá láṣeyọrí. gbẹ́kí kò gbẹ́kí kọ́pà ọkùnrin pàdé kọ́pà obìnrin wọ́n sojú síra wọn. ìjà náà wá bẹ́ sílẹ̀ láàrin kọ́pà Ṣíṣe àti kọ́pà Ridwan Dosunmu nítorí Mọ̀rúfà. ṣíṣe ìṣọ́ra rẹ̀ jọ̀wọ́ máa sọ mí lẹ́nu kílẹ̀ bí ní wí fún mi jọ̀wọ́ má gbọ́wọ́ mọ́ mi ṣé mo rán ẹni iṣẹ́ ni mo ní Mọ̀rúfà yẹn lóhùn mi ọ̀sẹ̀ jẹun tó wù mí ni wọ́n fẹ́ máa bá mi jẹ mú Basira yẹn ní tiẹ̀ ìyá ń gánà yẹn dára. kàbúdàrú o agùnbánirọ̀ wọ̀ ya àjà torí obìnrin ẹgbẹ́ ni ẹ lajà Amiru Ṣíṣe olóríire àti Ridwan Dosunmu kí ló dé. tọrọ lẹ́nu ẹyẹ òpònú aláyí ní rònú kò lè tóòsì obìnrin mo tún lè fùrù kọ́kọ́ sí mi mo ti tóòsì ẹ̀ ó ti gbà o kò sí ohun tó lè ṣe sí mo bá fẹ́ kú o wọ́n bá sí ra ẹ lọ ó kọnu sí i. a tún pọ̀ kan sí i. nítorí ọ̀rọ̀ yìí nítorí Mọ̀rúfà kájọ lura wa ìwà àgùnmá níye àjọ tímọ̀tímọ̀ ẹ nínú ẹ ti máa ń bí mi yóò mọ ohun tó ń bí mi nínú. àfi kẹ́ tètè lajà yìí wọ́n ti ń jà gidi gbọ́. wá wò tó kọ́kọ́ rí lélẹ́yìn Ajá Kudirati kí ànábì. ohun tójú bá rí ó yẹ kẹ́nu ó lè sọ kọ́pà Ṣíṣe kọ́pà Ridwan wọ́n máa ń lura wọn. ẹ wo ó sì máa di wàhálà gidi agùnbánirọ̀ di agùnbánijà for die fight to finish. ẹ̀rọ ojú cd àti vcd yìí kẹ́gbọ́ kẹ́wọ́ agùnbánirọ̀ làkọ́lé ẹ̀ ó ti jáde. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop for Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 audio cd àti vcd orin Islam tá a gbé àkọlé ẹ̀ ní àgùnbánirọ̀ eléyìí tún gbọ́ náírà yọ yàtọ̀ olóyin lánàá rẹ pẹ́tẹ́ tètè lọ́ra ti yé báyìí o. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ rándì lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùfẹ́ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ rándì lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùfẹ́ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. mo dúpẹ́ fọláwùrọ̀ bí ọba tó ṣẹ̀dá ọba tó mọ̀ mí ó sì tún mọ̀ wá oníkálukú ó fi hàn mí pé òun fẹ́ràn mi ó ṣàánú mi ó yẹ kí fáyà ẹni ayé fẹ́ lólùfẹ́ mi títí ráyé a ó sì jọ àbí tọkọtaya.
òní ni gbẹgẹdẹ máa gbiná òní ni bọ́n wọ̀rọ̀ máa sọ̀kalẹ̀ lẹ́nu ọkọ ìyàwó méjì tó ìbátan máa nàbí àti Mariam àkíkí ni o ẹwọ ẹ má jẹ bẹ́ẹ̀ òní ni lálẹ́ olùtakutuku máa wù lẹ́nu làbáyíká. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ rọ́nà lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùfẹ́ ẹni bí ọkàn mi ìtìrà ayé àwọn sì jọ wà bí tọkọtaya. ẹ̀gbọ́n tíyàwó wí o. orí ọmí ẹyin tí mo yàn láyò nínú ọ̀rẹ́ ọkọ ẹyin nìkan náà ṣàlẹ̀ ẹ̀ tún lè gbà mí nímọ̀ràn ṣọ́ ajá kẹrọ̀rọ̀ nílẹ̀ kẹ́ tún wọ́n lè sọ ẹ ti ṣẹ́ mi kàn án tí n bá lè sọ tinú mi àjẹ́ wípé ọ̀dàlẹ̀ náà ti di méjì ni. àtúgbọ́ tíyàwó kejì. orí ọmí ọmọ kẹ́hìndé ẹ̀yìn kan tó kù tálálẹ́ ní bá ń jẹ́ kòkòrò tá ò bá lè sọ ẹ̀rẹ̀ ń rún tó bá ṣẹlẹ̀ kò ní jẹ́ nìkan ẹ jẹ́ kìlọ̀ fún kíbúra ìmọ̀ kó lọ ṣọ́ra rẹ̀. wàhálà ń bọ́ dẹ́dẹ́ kòkò tó bá gbomi òní gbẹ̀yìn gbà sọ́sọ́ àfàìmọ̀ kínú lẹ́mọ̀dì bá tún fi ìdìbà yìí o. bàbá fẹsọ̀nà kẹta ni àríyọ̀ pẹ̀dúsà ó yarí kanlẹ̀ pátápátá ni olóhùn ọgbà kí ló máa ṣẹlẹ̀ báyìí lónìí gangan nínú fíìsìdì òní ní apá kejì ó ti jáde báyìí ipa wo ni Kẹ́hìndé Oríyọmí ọ̀rẹ́ ọkọ ìyàwó kó ipa wo ni Mọ̀dínà Àbẹ̀ní ẹni rẹ ọ̀rẹ́ àfẹsọ̀nà kẹta ìyẹn Kìfáyà ti sẹ́yìn dẹ́ ni ayé ń fẹ́ kó ṣé làbáyé kàfẹ́ ìyàwó kẹta wọlé àbí òfẹ́ wọlé o. ẹ wo ọdún sídìí àti fíìsìdì òní ní apá kejì tún lágbára jù ó ti jáde kàṣàgbà marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 ọdún sídìí àti fíìsìdì orí Islam tá a pàkọ́lé ẹni òní ní apá kìíní àtàpá kejì méjèèjì ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀wò ẹ̀kọ́ rẹpẹtẹ pọ̀ nù ẹ̀ ó ti jáde tètè lọ ra ti yín báyìí 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 yóò. bálákàrà bá ń dín inú ẹlẹ́wà máa ń dùn bólógì bá ń ròkọ ọlọ́kà àdùnnú ilé ayé ò sì fẹ́ nìkan àjọ ń wúlò fúnra wa ni. Aji Kọmọrùdín ọdún lámì ayé lóyún alárògùn èdè káàbọ̀. eléyìí tún gbọ́ náírà yọ. ìwúlò la kọ́lé. gbogbo ìdílé aláyọ̀ ló ń ra tó ń gbọ́ tó ń wò. torí kò wúlò púpọ̀. ó ṣe iyebíye. ìmọ̀ràn fún tọkọtaya ni ẹ tún gbà. ayé lóyún Kọmọrù bàbá yàwó ti dé aláròjinlẹ̀ ti dé mòdé dídé lókù tó ń dé mo tún ti débi ìtànà mòdé lójoojúmọ́ bàbá yàwó ti dé o sàlámù àlékún mo fẹ́ fún ìyàwó nímọ̀ràn pẹ̀lọ́pọ̀ ẹ̀ tó fẹ́ rẹ̀. ayé lóyún tún dé gbẹ̀dá ní ìtúwèdè ó sì láwẹ́láwẹ́ ìwà ẹranko mẹ́fà tí ò yẹ kóbìnrin ọmọ àwù nílé ọkọ láwùdá. àwọn ìwà mẹ́fà kan ń bẹ nílé ayé ìwà ẹranko ni gbogbo obìnrin tó bá fẹ́ lálùbáríkà láyé tó sì fẹ́ bímọ rí kò gbọ́dọ̀ fi wà jọ wọn bàbá ìyàwó ti dé. ìkan tún lélẹ̀ yìí o ìwà ẹranko mẹ́ta tọkùnrin náà ò gbọ́dọ̀ fi wà jọ nínú ilé ẹ má jẹ́ ntú ẹ má jẹ́ nbẹ́ ẹ̀yin ẹ̀rà kẹ́ gbọ́ kẹ́ wò ẹ rí i pé ìwúlò tó kọjá àfẹnuròyìn ni. wọ́n lórí ọkọ ìyàwó torí tàbá ti bẹ́ràn wí kádẹ tó bẹ́ràn wí o ìwà ẹranko mẹ́ta kan ń bẹ nílé ayé ọkùnrin tó bá ní wọn kò lè rọ́kàn ṣe lórí ìyàwó ẹ̀ fa ọkùnrin tó bá ní wọn kò lè rọ́kàn ṣe lórí ìyàwó ẹ̀ fa àkọ́kọ́ nínú wọn ìyẹn ṣàníkìní. àjọ wúlò fúnra wa ni lóòótọ́ o lápẹ̀lẹ́kẹ̀ orin lẹ́nu ayé lóyún àdìtú èdè tó wúlò gbà ọdún cd àti vcd ìwúlò ó ti jáde marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 ọdún cd àti vcd orin Islam tó kọ́ni lẹ́kọ̀ọ́ tó ń kọ́ni lọ́gbọ́n Aji Kọmọrùdín ayé lóyún ni ó gbé jáde kẹ̀kẹ́ ìwúlò làkọ́lé ẹ tètè lọ ra ti yín o. ọ̀rẹ́ mi torí Ọlọ́run torí mo wá mọ́ o gbàgbára lẹ́nìkan dúró tọ́lọ́run ìgbẹ́kẹ̀lé èèyàn irọ́ ló ń já sí. aláwa làwọn forin kọ́mọdé nírun kí forin ṣàlàyé ẹ̀sìn fàgbàlagbà lọ iná ṣàyà kan la ṣàtà. alárẹ̀ mú mọ́ pẹ́rẹ́ nídé ṣàlátù mo ti pẹ́rẹ́ nídé pẹ̀lú ohun tó dùn tó ṣe rẹ́gí etí ṣe ti gbáradì láti jó ẹ̀yìn èèyàn lóra wa gbọ́dọ̀
sọ. Jáì ṣé wọn ló fẹ́ kọ̀rọ̀ ànábì dànù sí gbó. Gbogbo tó da kọ́ ló da tán. Àfọlọ́. Gbogbo ta rò pé kò dára kọ́ ni ò fi dára rárá. Ayuanos wàmọ̀ ìyá Sakaru. Ìlà olùyàlíbá. I want to tell you my people. American secret to success. I am gonna gist you my people. American secret to success. I want to tell you my people. American secret to success. I'm gonna gist you my people. American secret to success. They believe in oneness of God. They always stand on their promise. They believe in oneness of God. In God we trust is their stand. I want to tell you my people. America's secret to success. I'm gonna gist you my people. America's secret to success. They will never cheat on their followers. They believe in equal rights, oh yeah. They always show up to their less privileges. That is what I know about them. I want to tell you my people. America's secret to success. I'm gonna gist you my people. America's secret to success. Oh yeah, 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 oh. Orin tí o kọ́ mọ́. Aṣàwárí ẹ̀bùn tó mọ̀ kù sọ́wọ́n dẹ́lẹ́sìn la. Títún tá a tún gbé jáde lélẹ́yìí o. Alòjò wúlà kọ́lé. Ajá mi ra tàmí náà tajà òbí rẹ̀. Àti ajá kìfáyà síngà ẹni ayé ń fẹ́. Àwọn ìyàwó ajì kàbíra láyẹ̀dẹ́ rẹ̀ àsàlátù. Ìbéèrè lálẹ́lẹ́ ìta alòjò wú. Ẹ ti gbọ́ tẹnu ìyàwó ẹ gbọ́ tẹnu ìyálẹ́ o. Kìfáyà síngà náà dà. Lójoojúmọ́ gbogbo ìgbà ni. Bẹ́ẹ̀ ló ń gbé ọkọ lẹ́mìí sókè. Wọ́n fa burú ṣera wọn tọ̀sán tòru. Ọkọ ìyàwó gbọ́n sókè. Iná tó ń jó ní ilé mi, Ọlọ́run kí ni màá fi pa? Òrùlé ilé mi tó ń jò, Ọlọ́run kí ni màá fi di? Ìṣòro tó ń bá mi fínra làwọn ìyàwó mi tí mo fẹ́. Ọlọ́run wá tọ́ mi sọ́nà, ilé aládùn máa di kíkan. Ìkúlẹ̀ abiyamọ. Ogun dẹ́. Kọ́ńdàkísìdì sọmọ ara wọn lára. Wọ́n ju ọmọ ara wọn sí kankan jù wá. Ọkọ̀ òjò kọ́lẹ̀ ti wò. Eléyìí táwọn yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní ẹgbà bẹ́ẹ̀. Tá lójó wúlà kọ́lẹ̀. Gbogbo obìnrin ló gbọdọ̀ ra kẹ́ máa gbọ́ kẹ́ máa wọ̀. Ẹ̀kọ́ ńlá pọ̀ nínú ọdún sídìí àti bí sídìí tá lójó wú yìí o. A ti gbé jáde kàṣàgbà. Marketed and distributed by Elesila Digital World. A division of Ales Films and Records Company. Number 59 Alimi Kayama Road. Ládojúkọ Aláùsá Mosque Ìlọrin. Elesila tó wà ní Alaba International Market. Shop 6 Golden Port Plaza Alaba ní ẹ máa bọ̀. Àti nọ́mbà yìí 145. Muyosore CD Market Bọ́ládé Oṣodi Lagos. Telephone 008-739-7989. Àti 003-575-8016. Ẹ tún kú ojú lọ́nà ilé tó ń bọ̀ dẹ̀dẹ̀ yìí o. Ọkọ̀ olóyún àti ẹ̀mí ni rẹ̀ kàn. Tá lójó wúlà kọ́lẹ̀ ilé tó jáde yìí. Gbogbo èèyàn ló ń bẹ̀rẹ̀ ẹ̀ fà. Ẹ tètè lọ́ra ti yín o. Ìwà ní ìfúyálé ọ̀sì, àfọ́fúngbé mú bọ́ péyálé o. A máa da òun ṣe yálé nílé. Ọ̀pọ̀ ọdún ó ti bàjẹ́ wọn ò kọ́ ẹ nílé. Débi pé wà á ṣe é ṣe ẹ̀kọ́ nílé ọkọ. Oṣù máa sọ, ó pín pàgbà wo mọ́kànṣá ló jẹ́. Òṣùṣùṣù Mọ́dọ́ gírí ògiri ò lè lánú wọn ló gbóná. Ó sì tún hùwà kó ń yẹrù. tó bá ń pẹ́rọ ọmọ níwò kígbín máa yọjú o. Níjẹun tájà ń jùrù èmi àti ẹ wà á tẹ ìyàwó oṣù ẹlẹ́nu abẹ́. Olólùfẹ́ mi máa ń dálé mi, ayọ̀
alhaji raji ọlọ́nkẹ́mi Sàràkí nínú eré ìta àpàkọ́lé ẹ̀ ní ojú mẹ́ta ẹgbọ́n tẹnu Sàràkí o. olólùfẹ́ mi máa ìdálé mi ìfẹ́ ọkàn mi bọ́ẹ̀ bá mú bóru bá mú ìwọ ni máa bá lọ bọ́ẹ̀ bá mú bóru bá mú ìwọ ni máa bá lọ. olólùfẹ́ mi máa ìdálé mi mo fẹ́ dọ́kàn mi. Sàràkí kú ọlọ́dọ̀ àṣìṣà ó tún ti wà lọ́dọ̀ Mistura Adéró mú báyìí. ìfẹ́ mi ayọ̀ mi mi ò ní fi ẹ́ sílẹ̀ láéláé àjọ máa wà dọ́jọ́ alẹ́ ní kéṣù máa yà wá o. ẹnìkan tó rẹ̀ ẹ́ o. Àmínà tọmọ Táyébí ojú di mẹ́ta nǹkan dẹ́. Táyébí wọlé lórí fast tempo láwùdà. olólùfẹ́ mi máa ìdálé ẹ̀kú ìrìn ẹ̀ káàbọ̀ ṣé ò rẹ̀ á o. ẹ tún gbọ́ Sàràkí sọ tó sọ sí má bàbí kan jẹ́ o. aya tó máa tọ́jú ọkọ ni yóò jèrè ọkọ yóò jèrè ọmọ o ṣé aya mi ó kú ìtọ́jú ọ. Gẹ́gẹ́dẹ́ ń gbiná bọ̀. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ báyìí. Àṣírí ńlá tún sí Mistura Adéró mú lọ́wọ́. ṣe ti gbọ́ àní ṣe ti gbọ́ ṣe ti gbọ́ ṣe ti gbọ́ wọ́n ní Sàràkí fi ṣègbéyàwó ṣe ti gbọ́ ẹgbà mi. Ọkùnrin ṣá ojú mẹ́ta táǹkù nínú wọn ta ló pass ta ló fẹ́. Suspense bẹ̀ gangan nìyẹn ó yí bọ́bọ́. Ó tún ṣẹlẹ̀ ní eléyìí lágbára jù. Ojú mẹ́ta ní sùn àtàyànyàn yá pẹ́pẹ́ skata. Àti gbé audio CD àti VCD ojú mẹ́ta jáde báyìí. Marketed and distributed by Absolute Music and Films. Akorede Marketer. Number 79 Moyosore CD Market Bọ́ládé Oṣòdì Lagos. Telephone 003-401-3318. Tàbí 0818-440-8191. Audio CD àti VCD orin Islam tá a pè àkọlé ẹ̀ ní ojú mẹ́ta. Controversy ni ó kọjá àfẹnuròyìn. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra tìyín lẹ́sẹ̀kẹsẹ̀. Olúwa olóore tí ó kọ́ mọ́ lásìkò ìdarí ẹ̀ sí ọ̀dọ̀ wa káwọn kò ṣerú ẹ̀ fún ọkọ mọ́ táráyé lè máa fi rú ẹ̀ tọrọ. Olúwa olóore tí ó kọ́ mọ́ lásìkò ìdarí ẹ̀ sí ọ̀dọ̀ wa káwọn kò ṣerú ẹ̀ fún ọkọ mọ́ táráyé lè máa fi rú ẹ̀ tọrọ. Lẹ́mìládé alájà mi nà ọmọ àjà ò wá mi ra òbí rere òde kọ ọmọ àjà máa jẹ̀bi ní mí arọ́jú bọ́ba kú ọmọ ará àgbà ṣí òǹkólóyò ọmọ kan léjìgbà ìwọ fẹ́mi fa ọmọ olóògùn yún lẹ́ṣin ìrè ní mọ̀kùn ọmọ ará alágbẹ̀dẹ àwòrán tún ríran ọ̀kìn lọ́lọ́jà ẹ̀yẹ láàrin ẹgbẹ́ mi wọ́n ń fò látèmi tọrọ èmi náà lẹ́ni tí mo ń wò tọrọ oore tèmi máa jẹ́ kó lọ sẹ́yìn o táwọn tí mo ń wò tí wọ́n náà ò ní tán oore tí o kọ́ mọ̀ ni mo fẹ́ ká jọ béèrè káráyé lè máa fi rú ẹ̀ tọrọ. Olúwa olóore tí o kọ́ mọ̀ lásìkò ìdarí ẹ̀ sí ọ̀dọ̀ wa káwọn tó ṣerú ẹ̀ fún ọkọ mọ̀ káráyé lè máa fi rú ẹ̀ tọrọ. Kò dúpẹ́ méjì ló gbé gidi iná mẹ́ta ọ̀pẹ mi rè yàrá bí ọba ńlá lórí oore tàná tí mo rí gbà adúpẹ́ àná tèmi tún wọlé wẹ́rẹ́ ọlọ́run mo ti ń dúpẹ́ tó lálẹ́ ṣùkúrà lílá ìtàhálà. Olúwa olóore tí ó kọ́ mọ̀ lásìkò ìdarí ẹ̀ sí ọ̀dọ̀ wa káwọn tó ṣerú ẹ̀ fún ọkọ mọ̀ táráyé lè máa fi rú ẹ̀ tọrọ. بعد الاستياذة والبسملة الصلاة pípọ̀n fàṣíwájú ẹ̀dá o mo lásọ̀lá tó pípọ̀n fà kẹ́hìndé gbẹ̀gùn kí ìkẹ́ ọlọ́wọ́n bá àánú ọlọ́run ọba rẹ̀ kómi yaba الصلاة والسلام على محمد مصطفى
ìkẹ́ olúwa mi. 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 ọlá olúwa fún wọn mọ́. aṣíwájú ayé aṣíwájú ọ̀run wọn mọ́. òkùnkùn láyé wa mo ní bí o bá ṣọ́la wọn mọ́. tó mú mọ́lẹ̀ wá tó mú mọ́lẹ̀ wá tó mú mọ́lẹ̀ wá fún gbogbo mùmínì. aláwọ̀lẹ̀ tí ìfúnṣánú mi àtàlà àdè ṣàmọ̀nà mi máma jẹ́ tójú oorun tójú ikú. aláwọ̀lẹ̀ tí ìfúnṣánú mi ṣàánú mi ọlọ́run bá wà ṣàmọ̀nà mi tójú ikú. ọlọ́run tó wù mí aláàkó má pa mí ọlọ́run bá èyí tí ó pa mí èyí tí ó pa mí èyí tí ó pa mí yarọ̀bì kó má ṣe wù mí. àtàlà àdì ṣàmọ̀nà mi máma jẹ́ tójú lójú ikú. aláwọ̀lẹ̀ tí ìfúnṣánú ṣáàmì ọkọ̀ tó ní àtàlà àdì ṣàmọ̀nà mi lójú ikú. èmi ò mọ̀ èmi ò mọ̀ alẹ́ mi ò mọ̀ èmi ò mọ̀ pé aláàní aláàní àṣepọ̀rọ̀ yìí kì í ṣojú ayé alẹ́ mi ò mọ̀ sẹ́ o. èmi ò mọ̀ èmi ò mọ̀ èmi ò mọ̀ pé aláàní aláàní àṣepọ̀rọ̀ yìí kì í ṣojú ayé. Salamu aleikum ọ̀rẹ́ mi ó ti bíyá. Salamu aleikum ọ̀rẹ́ mi ó ti bíyá. So ti bí inú ìpè mo pẹ́ ọ̀rọ̀ tí mo sọ pé mo ń bọ̀ wá láti rí ẹ fún ọ̀rẹ́ mi ní Oríyọ̀mí. Oríyọ̀mí ó rán mi sí ẹ kí wá bá ẹ sọ̀rọ̀ kan so máa wí pé ibi tá bá ti rí ọ̀pá àṣẹ ọba sálárì. Oríyọ̀mí Oríyọ̀mí ó sọ pé òun kò jáyà òun yóò sì wù mí kó gbọ́ kó gbà fún akújọmọ ní wípé èèyàn rẹ̀ èèyàn rẹ̀ èèyàn rẹ̀ ọ̀yà láṣìírí Oríyọ̀mí jẹ́. Labaika, 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 labaika. Alábàárí mi tí mo kàn lé gbogbo ohun tó sọ ni mo gbọ́ yéké ó sì dá mi lójú kó lè rí gbónílẹ̀ kó tì mí sí. àmọ́ ṣá Yorùbá lè rò lọ kẹ̀kẹ́ kiri fún mi nígbà díẹ̀ kiri rò dáadáa ṣó mọ̀ wípé ìrìn àjò ìfẹ́ òkùnkùn ni ọjà òkùnkùn ni Ọlọ́run ló lè sọ bí tó máa rí sí. ìrìn àjò ìfẹ́ ìrìn àjò ìfẹ́ òkùnkùn ni ọjà òkùnkùn ni Ọlọ́run ló lè sọ bí tó parí sí. ọmọlúwàbí èèyàn kò ní jẹ́wọ́ ilé tètè sanwó ilé mi kó máa lọ dìjà o. ọmọlúwàbí èèyàn kò ní jẹ́wọ́ ilé tètè sanwó ilé mi kó máa lọ dìjà. ẹ wo ó ní bó ṣe jẹ sà ẹjọ́ mi náà kọ́ ó ní bó ṣe jẹ sà ẹjọ́ mi náà kọ́ ìṣẹ̀lẹ̀ kan ló máa ṣẹlẹ̀ ló jẹ́ kọ́wọ́ náà pẹ́ ẹ fún mi lóṣù méjì máa san òyìn. ọmọlúwàbí èèyàn kò ní jẹ́wọ́ ilé tètè sanwó ilé mi kó máa lọ dìjà. kò kọ́ mi ọ̀gbẹ́ni kí n gbowó ní tèmi owó ọdún méjì kẹ́kọ̀ọ́ tó kó o sọ tètè sanwó ilé mi kó máa lọ dìjà o. ọmọlúwàbí èèyàn kò ní jẹ́wọ́ ilé tètè sanwó ilé mi
fún ẹ ní 2 weeks láti sanwó ilé mi tí o bá kó owó ilé mi wá gbàdó àgbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ lò ó òní gbèsè jàtìjàtì ṣé wọ́n lè máa ṣe bí àwọn kóòtẹ́nà tẹ́ni. ọmọlúwàbí èèyàn onígbẹ̀wò ilé tètè sanwó ilé mi kó máa lọ dìjà. ọmọlúwàbí èèyàn onígbẹ̀wò ilé tètè sanwó ilé mi kó máa lọ dìjà. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ èyí tí ń rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ má fi kankan dùn mí níbẹ̀ ọba ńlá. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ èyí tí ń rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ ìyá yìí má fi kankan dùn mí níbẹ̀ ọba ńlá. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ èyí tí ń rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ o má fi kankan dùn mí níbẹ̀ ọba ńlá yìí. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ èyí tí ń rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ má fi kankan dùn mí níbẹ̀ ọba ńlá. toró di olóhùn tó lè fi tọrọ ṣùgbọ́n ọlọ́kàn tó lè fi béèrè ó ṣàǹdọ́dì lóhùn lórí oore kò dìgbà tí n bá sọ sókè táyé ó gbọ́ kó tó dá mi lóhùn ọba ńlá. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ èyí tí ń rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ wá ṣàánú mi olúwa ọba ńlá. ọlọ́run kò máa sọ́ba méjì tí mo mọ̀ lọ́ba tí wọ́n ń pè lọ́lọ́run tó bá lẹ́sẹ̀ tí èmi ti ṣẹ̀ tíyẹn fẹ́ máa dínú àti gbóre èmi ń fa kókó yìí tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ò wá lá. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ wá ṣàánú mi olúwa èyí tí ń rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ lákùnláyé ọba ńlá. ọkùnrin tó jẹ́ tàlíkà láyé ń bí o tó jẹ́ pé àwọn ẹ̀jọ́ lówó tó yẹ kíyàwó lè ràn lọ́wọ́ tíyàwó kan jalè pé rárá pọ́kọ́ ló lẹ́tọ̀ ẹ̀ kó máa bọ̀ ṣé ìyàwó nìyẹn àbọ̀ ta ẹni láyé. èyí tí mo rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ tí mo bèrè nínú èyí tí rẹ̀ ń rántí bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ ọlọ́run àbí kọ́kọ́ dorí níbẹ̀ ọba ńlá. ohun tí mo fẹ́ aláwọ̀ ṣá ni ó ṣe etí ìfẹ́ aláwọ̀ má bá ń fẹ́ kí kádàrá má tako ayọ̀ mi yàn án lá. èyí tí mo fẹ́ aláwọ̀ ṣá ni ó ṣe ṣá ni ó jẹ́ èyí tí ìfẹ́ aláwọ̀ má bá ń fẹ́ kí kádàrá má tako ayọ̀ mi àlá. ohun tóun ní màṣálà fẹ́ òun èyí tó lọ lẹ́wà ló yanjú tó bá lẹ́wà tí ó bá wù ní tí ó sì sí ohun tí ẹ̀dá lè ṣe ó bá kádàrá ẹ̀gbá kámú kí kádàrá má tako ayọ̀ mi yàn án lá. èyí tí mo fẹ́ aláwọ̀ ṣá ni ó ṣe èyí tí ìfẹ́ aláwọ̀ má bá ń fẹ́ kí kádàrá má tako ayọ̀ mi àlá. tòwe báwa tó sì jówé ẹni àní tòwe báwa tó sì jówé ẹni tàbá dákẹ́ táwọn bá sọ̀rọ̀ ó lè fara láre padà wá jẹ̀bi mo sọ fún ẹ tẹ́lẹ̀ tó rántí pé mo nílé tí èmi jogún oníwọ̀n onílé gbé bẹ́ẹ̀ pé rárá kí tàbí kọ́lé mìíràn lọ́jọ́ gbé ṣùgbọ́n ó tún kọjá lẹ̀ pé rárá kí ló wá fẹ́ kí èmi tún ṣe kí kádàrá má tako ayọ̀ mi yàrá. èyí tí mo fẹ́ aláwọ̀ ṣá ni ó ṣe èyí tí ìfẹ́ aláwọ̀ má bá ń fẹ́ kí kádàrá má tako ayọ̀ mi àlá. wo láíláí èmi kọ̀rù ẹ̀ máa jẹ rin láíláí èmi kọ̀rù ẹ̀ máa jẹ rin ọkọ̀ tó ń gbélé tí àná bá kọ́ àbílẹ̀ tí àwọn ẹ̀gbọ́n ti kọ́ tó ń gbẹ́ lẹ́dà síbẹ̀ tó bá ń sùn orí àkànṣá lòun sùn kẹsàn-án fún àti bọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti bíyá owó díẹ̀ ṣàlèmí béèrè kí n fi pín ìtò wà lọ́wọ́ rí kí n sanwó ilé yìí tá ń gbé kó sì yá mi ní tàwọn ọmọ kún
kí n lè sanwó ilé ìwé wọn ni èmi ṣàmọ́ ti sanwó mọ̀ fáwọn ọdún bàṣírí mi fún èyí ò ṣùgbọ́n. èyí tí mo rántí bèrè nínú rẹ̀ èyí tí ìrántí bèrè nínú rẹ̀ àfikàn kan dùn mí níbẹ̀ ọba ńlá. ẹ̀tọ́ tó bá ti jẹ́ ẹ̀tọ́ kan bóyá wọn náà tí ìwà fi gbọ́ ìwà tó lè gbélé tìyàwó bá kàn kò yẹ kó lè fowó ẹ̀ sanwó ilé ṣùgbọ́n. èyí tí mo fẹ́ aláwọ̀ ṣáà ni ó ṣe èyí tí ń fẹ́ aláwọ̀ máa bá ń fẹ́ kíkà dára má gbà fún ayọ̀ ní ọ̀la. bó ṣe lọ tí n bá lè sọ fún ẹ o bó ṣe ń lọ tí n bá lè sọ fún ẹ kọ̀rọ̀ yìí má di pé n ò wí tẹ́lẹ̀ mo ti bí ya ń ṣe rí mo wá fẹjọ́ sùn mo ní dá kí n má lè sọ fún ẹ bó ṣe lọ tí n bá lè sọ fún ẹ o bó ṣe lọ tí n bá lè sọ fún ẹ kọ̀rọ̀ yìí má di pé n ò wí tẹ́lẹ̀ mo ti bí ya ń ṣe rí mo wá fẹjọ́ sùn mo ní dá kí n má lè sọ fún ẹ. kí ló ṣe náà rẹ́ mi sọ fún mi kí ló ṣe náà rẹ́ mi sọ fún mi àmà ní dígí lóko ká má mèso ẹ kò bá dáa tó bá lè sọ fún mi. bó ṣe lọ tí ń bá lè sọ fún ẹ bó ṣe lọ tí ń bá lè sọ fún ẹ ọ̀rọ̀ yìí má di pé n ò wí tẹ́lẹ̀ ó ti bí yá ń ṣe ni mo wá fẹjọ́ sùn mo ní dá tí ń bá lè sọ fún ẹ. ìbágbé lọ́kọ̀ọ́láyà tá à ń ṣe òní ẹjọ́ tó bá dọ̀la ariwo tó bá máa gbé bùkátà wá bá mi bùkátà tí ó tún ju tèmi lọ ni mo fẹ́ gba lẹ́tà gbára mi túká ìfọmọ́ sí ilé ìwé tí ò ní gara ó nílá ó kàn jálẹ̀ pé rárá o mo ṣàmọ́ lẹ́bù tó wà ní gbòòrò mo fẹ́ sanwó ilé ìwé ọmọ wa kí n dẹ̀ sanwó ilé tí àjọ ń gbé wọ́n á sọ pé owó pọ̀ lọ́wọ́ mi kọ́yà mi pé owó padà máa sọ fún ó ti bí ya ní rárá ṣe ló kọjá lẹ̀ ló wá yẹ kíyàwó dọ̀tá ẹni ní. ọ̀rẹ́ mi má bínú ọba rọjú ọlọ́run ló lè ṣe àṣìṣà kan ilé tó ti sanwó ẹ̀ fọdún mẹ́rin sẹ́yìn bùkátà tó ti ń gbọ́ tí ó bá ẹ dá sí ọlọ́run tó ṣe yá ṣe yìí tó kù mo lówó díẹ̀ jẹ́ fi bá sí rí ẹ mi ò sì ní fẹ́ kó bá a sí sájà máa pé yóò sì gbọ́dọ̀ wá rí mi wọ́n bá lọ́rọ̀ yóò sì gbọ́ ó dájú wọ́n bá lọ́rọ̀ yóò sì gbọ́ ó dájú àwọn ọmọ ní dígí lóko ká má mèso ẹ̀ wọ́n bá lọ́rọ̀ yóò sì gbọ́ ó dájú. mo kẹ́pẹ́ ọlọ́run mi mo kẹ́pẹ́ ọlọ́run mi ọlọ́run jọ̀wọ́ ara mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro mo kẹ́pẹ́ ọlọ́run wa wọ́n ní mo ní wọ́n lẹ́bi kan èmi kẹ́pẹ́ ọlọ́run mi ọlọ́run jọ̀wọ́ ara mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro ọlọ́run ọba mo kẹ́pẹ́ ọlọ́run mo kẹ́pẹ́ ìyá yìí kẹ̀dá lè kó má lè fà kẹ̀dá fà kó má tóra wọn ìyá òun mi wàrà mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro mo kẹ́pẹ́ yẹ lọ́sàn-án lóru ìwọ nìkan ni mo ní òun lẹ́yìn kankan. orí yọ ní ọkọ mi kí ló faronú kí ló tó ṣẹlẹ̀ tó fi dá sọ̀rọ̀. ọlọ́run jọ̀wọ́ ara mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro. wo wọ́n gbá mi ní àyà mi ó yà mí lẹ́nu bí mo ṣe kàwé tó nílẹ̀ ìṣòyẹ orí bẹ́ẹ̀. tó jẹ́ pé mo tún mọ̀ yàn gan àyà mi wọ́n gbá mi bí mo ṣe lajú tó lọkùnrin ìṣòyẹ kó ayé. ilẹ̀ máa ná ní ìhùwàrà éékà méjì ní Lẹ́kì owó àjọ tí mo sọ fún ẹ wípé mo fẹ́ gbà ni mo kó fún wọn 40 million òkèrè àṣẹlẹ̀ àwọn ìjọba ìmọ̀nà kólé mo pe àwọn tọ́tàlẹ̀ fún mi o àgọ́ wọn ò lọ kí ilé yí ọlọ́run mi o kí
ìṣòro. Mo pépè ọlọ́run mi, ọlọ́run jọ̀wọ́ ara mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro. Ó ṣe ṣe báyẹn ọkọ mi ó fẹ́ kí nǹkan ó wálé sí lọ mi ọkọ mi kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ṣe ṣe báyẹn èjì rẹ̀ ó fẹ́ kí nǹkan ó wálé sí lọ mi ìyá ni kò yẹ kó rí bẹ́ẹ̀. Àgbàgbọ́ ọmọdé máa gbọ́n ọmọdé máa gbọ́n ọmọdé máa gbọ́n ni wọ́n fi dálẹ̀ ìfẹ́ láwọn Yorùbá ń wí. Èèkà méjì nílẹ̀ kí ṣe kò yẹ kí wọ́n gan mọ̀ pé 40 million ká. Ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run ló yẹ ohun tó bá bá ẹ̀dá àti kó bá ká mú. Máa ronú ọkọ mi ó ti ṣẹlẹ̀ náà o. Àní máa ronú ọkọ mi ó ti ṣẹlẹ̀ náà ká kún fàdúrà fọlọ́hún kẹwàá. Mo pépè ọlọ́run mi, ọlọ́run jọ̀wọ́ ara mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro. Máa ronú olólùfẹ́ o. Máa ronú olólùfẹ́ ó ti ṣẹlẹ̀ náà jẹ́ ká kún fàdúrà ká má ṣe rí ìṣòro. Mo pépè ọlọ́run mi, ọlọ́run jọ̀wọ́ ara mi kalẹ̀ má jẹ́ rí ìṣòro. Ta ni mò ń wo inú ara mi? Ṣé máa tọ́ mi máa kọ́ ni mo rí? Ṣé kìí ṣe pé ojú tọ́ mi jẹ? Jẹ́ kí n pé owó mo yá jẹ́ ni. Ta ni mò ń wo inú ara mi? Ṣé máa tọ́ mi máa kọ́ ni mo rí? Ṣé kìí ṣe pé ojú tọ́ mi jẹ? Jẹ́ kí n pé owó mo yá jẹ́ ni. Bátọ́ mi Afọlábí Razak àbí wọ́n kọ́. Bátọ́ mi Afọlábí Razak àbí wọ́n kọ́. èmi ni ojú ìwọ gan ó fani mọ́ra torí ọmí náà kọ́lé mi wò é ṣé Kẹ́hìndé máa kọ́ ni mo rí kò gbọ́dọ̀ jẹ́ pé ojú tán mi jẹ orí ọmí má tó jẹ mẹ́ta. Kò gbọ́dọ̀ ṣe pé ojú tán mi jẹ, orí omi ó má tó jọ mẹ́ta. Láti ìgbà tá a ti jọ jáde primary 6 láti ríra gbẹ̀yìn yóò máa ga ọjọ́ ti pẹ́. Hey, kí ló wá ṣe níbí ọ̀rẹ́ mi? Razak ó má tọ́jọ́ mẹ́ta. Kò gbọ́dọ̀ jẹ́ pé ojú tán mi jẹ, orí omi ó má tó jọ mẹ́ta. ẹsẹ̀ tilẹ̀ mi tó talẹ̀talẹ̀ iṣẹ́ mi ni gbogbo àdúgbò yìí mo talẹ̀ sí i mo bá wọn kọ́lé oníbàárà mi ni mo wá wò mo wá gbowó kí ni wọ́n kàn ṣe níbí ọ̀rẹ́ mi ó ga o èmi ni àṣà lè tún ríra. Kò gbọ́dọ̀ jẹ́ pé ojú tán mi jẹ, orí omi ó má tó jọ mẹ́ta. Ibi tí mo gbalé sílé yìí ta forí pamọ́ sí. Èmi ọmọ pẹ̀lú ìyàwó mi ṣàlọ́jọ́ ń gbé. Aṣọ ń padà fojú kọ́rẹ́ mi. Mo máa dúpẹ́ òpé àtúnríra. Kò gbọ́dọ̀ jẹ́ pé ojú tán mi jẹ, orí omi ó má tó jọ mẹ́ta. ṣùgbọ́n ilé tí mò ń wò yìí èmi mo bá wọn kọ́. mi ò máa ní structure méjì yìí tí mo fi ń kọ́lé. ó yá jẹ́ ká jíjọ wọlé ọ̀rẹ́ mi. kó ṣe mí lálejò kí n tó máa lọ. Kò gbọ́dọ̀ jẹ́ pé ojú tán mi jẹ, orí omi ó má tó jọ mẹ́ta. Ilé lóde yìí ìbí làwà o. Ilé lóde yìí ìbí làwà o. Ìbí la ti ń jẹrẹ síjọ kàńtà fi ń dúpẹ́. Táwa gan fi ń ṣàdúrà káwa orí kan. Sọ́n tó bá fẹ́ kí fún ẹ̀gàn tá ó fi ṣàlejò. Sọ́n tó bá fẹ́ kí fún ẹ̀gàn tá ó fi ṣàlejò. wo ọ̀rẹ́ àlejò tèmi ò lè tó yẹn jàre fún mi ní soft drink kí n mú kí n rẹ̀ máa lọ tèmi. alẹ́ yìí ná báyìí mò ń wò yìí picture ìjọ picture madam. àwọn náà ni ọ̀rẹ́ mi wá náà ọ̀rẹ́ mi wò ó ọ̀rẹ́ mi wá náà ọ̀rẹ́ mi wò ó tó mọ̀ pé mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi mo kọ́lé yìí ẹni tó bẹ nínú fọ́tò gangan lónílé ṣùgbọ́n ti tó ọjọ́ mẹ́ta tí mo ti rí wọn. ṣùgbọ́n ti tó ọjọ́ mẹ́ta tí mo ti rí wọn. wo ọ̀rẹ́ wọ́n máa ṣe mistake jàre
ẹ tó wọn ní fọ́tò ìyàwó mi nìyà kò lè jẹ́ ìyàwó mi kọ́ ló ní ilé yìí àti pé ẹ tó ní ilé yìí gan ọkùnrin ni kò ń ṣe obìnrin so ẹ má ṣe mistake jàre. wo ó tí ìfagídí ẹ̀ náà lẹ̀ mo ní kó má máa jiyàn mọ́ wọ́n tí mò ń wo èèyàn ṣọ́ mísà sísà tó ti fi yákọ́ lélẹ̀ yìí. abẹ́ẹ̀ ni náà. jẹ́ kí n pè wọ́n kó lè yé. ẹ ló alájà sísà tó ti fi yá. ẹ ló àpá máa tán mi sẹ́yìn nìyẹn. má tàn mí náà ní jàre mo kọjá níwájú lẹ́yìn tí mo bá yín kọ́ yẹn ni mo wá ní kí n ṣe ẹ́ lò sí i. ẹ a máa yọ àṣì dàbọ̀. ó ti bí yá àṣìṣá. òṣèlú ńlá nìyẹn. ó ti bí yá àṣìṣá. òṣèlú ńlá nìyẹn. àkekèé olóró nìyẹn. àkekèé olóró nìyẹn. kò sí àní-àní. kò sí àwíjàre. ó fi yọ sílẹ̀ ní. orí yan mi èjì rẹ̀. ọkọ mi èjì rẹ̀ ooo. orí yan mi èjì rẹ̀. àbẹ̀rù kéye yìí. ẹ̀ṣẹ̀ wo mo ṣe o. alẹ́ ṣẹ̀ wo mo ṣe. ló ṣerú èyí fún mi o bọ́bá má jẹ́wọ́ ló ṣerú èyí fún mi wàhálà ìyọ̀dùn mi gidi gan ó ti bíyá wàhálà ìyọ̀dùn mi gidi gan àṣìṣà wàhálà ìyọ̀dùn mi gidi gan àṣìṣà mo ti ń kó lọ wàhálà ìyọ̀dùn mi gidi gan tó bá bẹ̀ mí mi ò lè gbà o wàhálà ìyọ̀dùn mi gidi gan ó ti bíyá wàhálà ìyọ̀dùn mi gidi gan àṣìṣà wàhálà ìyọ̀dùn mi gidi gan. ṣebí torí ádámọ̀ lọ́lọ́run ṣe ṣẹ̀dá Éfà o torí ádámọ̀ lọ́lọ́run ṣe ṣẹ̀dá Éfà o olùrànlọ́wọ́ làdíjà jẹ́ fún ọmọ ṣóyẹ kó jẹ́wọ́ ló padà dùnkù yìí mo sanwó ilé fún ọdún mẹ́rin sẹ́yìn àṣepẹ́ ìwọ ní lálẹ́ di ilé mi kí máa sanwó ilé tó jẹ́ pé aya mi ló kọ́ ẹ gbọ́ ṣerú èyí bójúmu àbí báwo ṣerú èyí bójúmu àbí báwo ó yá máa dá ilé ọ̀hún gbé o mo ti gbà pé mi ò ní ìyàwó mọ́ wàhálà ìyọ̀dùn mi o wàhálà ìyọ̀dùn mi gidi gan ó dùn mí o wàhálà ìyọ̀dùn mi gidi gan àti sámo ti ń kó lọ wàhálà ìyọ̀dùn mi gidi gan tó bá bẹ̀ mí mi ò lè bá o wàhálà ìyọ̀dùn mi gidi gan ó máa dálé ẹgbẹ́ o wàhálà ìyọ̀dùn mi gidi gan ó dùn mí o wàhálà ìyọ̀dùn mi gidi gan àti sámo ti ń kó lọ wàhálà ìyọ̀dùn mi gidi gan. orí omi onísùúrù jẹ́ ìṣàlàyé nísùúrù mo rògbòn subhanallah àṣírí padà dùn àtàní mo fẹ́ pè báyìí mo ríre o fóun mi dà tani kí n pè ọlọ́run mi o. hello Oríyọmí. hello sir. níbo ló wà. ọ́fíìsì mo wà sá. mo fẹ́ kó wá rí mi báyìí. alright níbo sá. ibi tí mo wà yìí náà ni. ẹ̀gbọ́n mi ṣé kò sí ṣá. no a fẹ́ sọ̀rọ̀ kan ni mo fẹ́ kó wá bá mi bí báyìí. nígbà wo lè wá wà gbogbo. ní nọ́mbà 1 Ìyanu street ọgbà níkẹjà. alright. má bọ̀ mi dódì ẹ̀ má pẹ́ rárá. alright má pẹ́ rárá urgent. àwọn sọ́bì láì mi náà ṣe ìtọ́ni rọ́jí. bisimilahi rahmani rahim. ìdìnnà sirantale mustaqim. àfinimọ̀nà lọ́bọ̀láhùn ọba ìlàyé. èyí tẹ́gbẹ́ sí mi lọ́rùn yìí ó pọ̀ jù mí. ṣùgbọ́n ìlàyé aláwùsà ti wà tọ́ mi sọ́nà o. kàdájọ́ ire ni o máa dájọ́ ire ni. kàdájọ́ ire ni o máa dájọ́ ire ni. ìbẹ̀rù ọlọ́run sọ́kàn kàdájọ́ ire ni. kàn tún gbọ́ kò sí gbà máa dájọ́ ire ni. máa dájọ́ ire ni. ire máa dájọ́ ire ni. máa dájọ́ ire ni. ire ni o máa dájọ́ ire ni. ìbẹ̀rù ọlọ́run máa dájọ́ ire ni. kàn tún gbọ́ kò sí gbà kàdájọ́ ire ni. ọkọ ìyàwó Oríyọmí pípẹ́ tí mo pè ọ́ bó bá ṣe jẹ́ ní káwí aláwọ̀ní fọmọ lẹ́rù aláwo kó má lè rọ kàdájọ́ ire ni o kàdájọ́ ire ni pípẹ́ tí mo pè ọ́ o pípẹ́ kíjà parí kòròjọ́ bó ṣe jẹ́ kò sí náà fìgbà kan bọ̀kọ́ nínú kábàgbérú kòrúdò kàlàfíà bá wà gbé
sígbà kádájọ́ re ni o. Adájọ́ ire ni o. Ire kádájọ́ ire ni o. Kádájọ́ ire ni. Adájọ́ ire ni. Kábẹ̀rù Ọlọ́run. Kádájọ́ ire ni o. Adájọ́ ire ni. Kóòtù ń gbọ́ kó sígbà kádájọ́ dáadáa ni o. ẹ̀gbọ́n mi ẹ máa ṣe é gan-an ṣùgbọ́n mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ o dípẹ́ mi ò láyà rẹ̀ o olówó jù ni mo gbà o mi ò fi ṣe wàhù sí rí o wo kàkà kó máa ràn mí lọ́wọ́ o níṣẹ́ ló ṣàbòsí fún mi o ilé tí mò ń sanwó ẹ̀ o àṣeyàwó mi ló kọ́ o ṣẹ́rẹ́ pẹ́lẹ́bẹ̀ mi kí n gbà o èmi ò lè gbà rárá o. Àṣìṣe ti bí yá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o wọ́n bá ṣe jẹ́ ní káwí ọlọ́run ìbọmọ lẹ́rù àlàó kó má lè rọ kádájọ́ ire ni o kádájọ́ ire ni pípé tí mo pè ọ́ o pípé kíjà parí kórojọ́ bó ṣe jẹ́ kò sí náà fìgbà kan bọ̀kọ́ nínú kábàgbérú torúdo kàlàfíà bá wà gbé kọ̀túngbọ́ kò sígbà kádájọ́ ire ni o. Adájọ́ ire ni o. Adájọ́ ire ni. Adájọ́ ire ni o. Adájọ́ ire ni. Kábẹ̀rù Ọlọ́run ló bèrè. Adájọ́ ire ni. Ọ̀túnbọ̀ kò sí bá. Adájọ́ ire ni. mo fọlọ́hún ṣẹ̀rí ara mi mo fọlọ́hún ṣẹ̀rí ara mi èmi fọlọ́hún ṣẹ̀rí ara mi mo fọlọ́hún ṣẹ̀rí ara mi ọ̀rọ̀ tèmi asán kò má lè nírọ̀ nínú ọ̀rọ̀ tèmi asán ẹ̀ ò ní bárọ̀ bẹ́ẹ̀ mo fọlọ́hún ṣẹ̀rí ara mi. Mo fọlọ́hún ṣẹ̀rí ara mi. Mo fọlọ́hún ṣẹ̀rí ara mi. Ọ̀rọ̀ tèmi asán kò má lè nírọ̀ nínú. Ọ̀rọ̀ tèmi asán ẹ̀ ò ní bárọ̀ bẹ́ẹ̀. Mo fọlọ́hún ṣẹ̀rí ara mi. Nígbà tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra wa ó láwọn ọ̀rọ̀ dájọ́ sọ nígbà tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra wa ó láwọn ọ̀rọ̀ dájọ́ sọ mo gbà ní mọ̀ràn rẹpẹtẹ ká má kówó ilé lọ síta mo jogún ilé rẹpẹtẹ mo ní ká fi kan nínú ẹ̀ ṣe lé gbégbé níṣẹ́ ló kọjá lẹ̀ pé rárá ìbàdàn ní kó ra lẹ̀ àdùn wíwí ó sọ pé ti ra lẹ̀ òkùnkùn nira ó lẹ́ni bá máa ra lẹ̀ àjò olówó àìmọye ìgbà mo ti sọ fún un kó má fọjọ́ kan gbà sí mi lẹ́nu ló jẹun wá padà dáadé ọgbọ́n mo dalẹ̀ kan mo dẹ̀ tún fi kọ̀kan mo wá ní kó gbà bẹ́ẹ̀ fúnlé gbígbé mo ń gbowó ibẹ̀ fi pamọ́ ni àtọwọ́ ilé ìwé ọmọ wa o máa ti sàn kalẹ̀ kó tó rówó owó tó bá ṣe jẹ́ wá fún mi máa tún tọ́jú ẹ̀ máa fi kún bó ṣe fẹ́ ra lẹ̀ tán tún gbà ó èmi ṣá mo ṣe tó yẹn gangan mo tún gbowó ibẹ̀ fi pamọ́ ni ohun mo kó papọ̀ fi kọ́lé ilé tí a wà yìí gangan ni torí korúkọ ẹ̀ ni mo fi kọ́ mo tún fọlọ́hún ṣẹ̀rí ara mi mo fọlọ́hún ṣẹ̀rí ara mi tí kò bá ṣe títa ṣírí tuntun kò bá jẹ́ fúnra mi ni màá sọ fún ọpẹ́ fọlọ́hún ìlàyé wípé o òun jẹ́ kí bàbá ọkọ mi gbọ́ sí mo fọlọ́hún ṣẹ̀rí ara mi mo fọlọ́hún ṣẹ̀rí ara mi. Ọ̀rọ̀ tèmi asán kò má lè nírọ̀ nínú. Ọ̀rọ̀ tèmi asán ẹ̀ ò ní bárọ̀ bẹ́ẹ̀. Mo fọlọ́hún ṣẹ̀rí ara mi. àti gbẹ́jọ́ tún àti gbọ́dọ̀ sí o agbóhun tóbìnrin sọ àti gbọ́dọ̀ kùnrin o ṣùgbọ́n ṣàkíní kan òun ló dá mi lójú tabarọkùnrin tó bá níyàwó rẹ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ ọ̀pọ̀ obìnrin ní onílàákàyè ó tó jẹ́ pé ìlọsíwájú tara wọn ni wọ́n máa ràn kùrìyánì ti sọ àtọkùnrin àtobìnrin tá a bá fẹ́ra wá ká fẹ́ra wá dénú ká tó ṣe ìgbéyàwó torí ẹ bóbìnrin bá rẹjò bọkùnrin bá péjò kẹjọ tí kú ni mi ò rí sọ lẹ́nu níbẹ̀ ìyẹn
ìyẹn dá mi lójú. ìwọ obìnrin ìwọ ni màá kí. okú ìrọ́jú okú àforítì okú ọgbọ́n ó sì kú làákàyè èyí tọ́lọ́hún fún ẹ. tábà kéèyàn ogun o tàbí ọgbọ̀n jọ nínú obìnrin èyí tó ní làákàyè o bóyá ló tó mẹ́jọ. àìmọye obìnrin àti nílọ síwájú jọkọ tí wọ́n fẹ́ ni wọ́n máa lé. ọ̀rọ̀ ọkọ wọn kì í jẹ́ wọ́n lógún bí ó ṣe dára fún wọn jọkọ ni wọ́n máa lé. àti sábẹ́ bí mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kan sí Àlàó Adékúnlé. bàbá lẹ́gùn lọ kábàbọ̀ fàdíyẹ o. ọkọ ìyàwó tẹ́tí kò gbọ́ mi kò gbọ́rọ̀ lẹ́nu mi o. àti kékeré kan ti bí wa òun ló ti lórí kúnkún. látìgbà tí wọ́n ti bí wa wà ní mo ní tẹ́sí fi ìjì sí òun ni màá kọ́lé sí. kódà mi ò ní kọ́lé rárá èmi máa ra lé ní CGRA ní Kẹjà. àwọn tó ṣòro ẹ̀ ní ìjọsìn wọn ò rí ilé kọ́. àwọn tó ṣòro ẹ̀ ní ìjọsìn wọn ò rọ̀nà lọ. ṣọmọ gbọ́mọ ìyá ni wá ọmọ bàbá lájẹ́ mi ò délé tán ẹ jẹ́. tó bá jẹ́ mi mo nírú ìyàwó tó gbé sílé o inú mi àdùn gangan. dúpẹ́ fọlọ́hún wọn bá Àlàó Adé oníyàwó tó lórí pípé èyí tó sì wà dáadáa. mo mọ̀ pé ó ti tọ́kọ̀ dáa wípé kọkùnrin máa gbélé ìyàwó tó kọ́. ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ní bó ṣe jẹ́. ìkẹta sí bí ó ní bó ṣe jẹ́. kò sí nǹkan tí àṣìṣà ṣe tí ó fi lọ mi o. gbogbo ẹni mo mọ̀ ń pa ẹ̀ pátápátá. bó ṣe ń sọ fún ẹ kò jẹ́ kẹ́ lọ kọ́lé tó ní fíjìsì ló fẹ́ ra létí. èmi ni mo fẹ́ kàn sọ fún wípé máa bá gbé ní ìbáwọ̀ bá ṣípa iṣẹ́ lágbèrà ẹni. bí wọ́n náà bá lówó kó lọ fi kọ́lé. nígbà tó parí ilé ọ̀hún ó tún sọ fún mi kúnlé. mo wá sọ fún wípé kó dọ́gbọ́ndọ́gbọ́n kó gbé wọn ọkọ ẹ̀kẹ́ máa lọ gbé èlé ọ̀hún ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ kó mọ̀. bó dẹ̀ ṣe ń gbowó lé tó fi ń kọ́ tiẹ̀ gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn mi. ṣọwárí lọ́nà méjèèjì ó yọrí síre. ìwọ gan ti kọ́lé òun gan ti kọ́lé. bákùnrin bá ṣobìnrin ìyàwó ni ó bẹ̀bẹ̀. bàgbà bá ṣọmọdé ọmọdé ni ó bá gbà ó. àṣìṣà kó kúnlẹ̀ kó bọ́kọ́ ẹ àṣìṣà ò kó má ṣe bọ́kọ́. àṣìṣà ò kó má kọ́ ọkọ ẹ. ìyàwó kó má kọ́ ọkọ ẹ. ìyàwó kó má ṣe bọ́kọ́. ọkọ ìyàwó kó má káyà ẹ. gbogbo àti ẹ ti ń bá bọ̀ wá kò sílé ọkọ dẹ́gbìn ò sí. kọ̀dímọ́lẹ̀ kó jẹun ọmọ kọ̀dímọ́lẹ̀ kó jẹun ọmọ káàbọ̀ kọ̀dímọ́lẹ̀ kó jẹun ọmọ. kíkọ́ orílẹ̀ ọ̀hún rẹ̀ gbé kalẹ̀ ọlọ́run jẹ́ orílẹ̀ ọ̀hún rẹ̀ gbé kalẹ̀ ọkùnrin ló kọ́lé kóbìnrin ṣe dẹ́gbìn jẹ́ ká orílẹ̀ ọ̀hún rẹ̀ gbé kalẹ̀ ọkùnrin ló kọ́lé kóbìnrin ṣe dẹ́gbìn jẹ́ ká orílẹ̀ ọ̀hún rẹ̀ gbé kalẹ̀. ẹni rẹ bá ṣojú ẹ o kó máa jó ire ṣojú mi Àlàó mi ṣe fi ọmọ oko ire ṣojú káde ọmọlẹ ǹtẹ lọ wàhálà ilé ọkọ tó ń dùn ilé aya tó gún régé ibi èṣù fẹ́ náwó sí àti parí ẹ ó tàn. Ibrahim ńlá báyìíká ẹ kú oríire ẹ ò ní ra burú. àṣìṣà ó ti bí apẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ àṣìṣà bèbí. Oríyọmí Kẹ́hìndé gèrè ara ṣọ́kùnrin ní lójú orogún o èjì ìwọ̀rọ̀ lójú ya ẹ̀. Bùnmi bẹ̀rẹ̀ lẹ́nà mi kí n padà sẹ́yìn mi ò fẹ́ kórí kì í tán o èjì rí adé jọ̀wọ́ fọwọ́ wọnú. bàbá bọ́mọdé wí ọmọdé àsunkún bàbá bàbá wí àgbà dójú bólẹ̀ o. Dàmọ́lá Ọlátúnjí gbogbo yín mo kí. Dàmọ́lá Ọlátúnjí o gbogbo yín mo kí. ọmọ mátọ̀ mi Àfọlábí ẹkú àdúró tí o mo bàjẹ́ lórí Olúgbọ́n mo bàjẹ́ lóra lẹ́sà kò lè bàjẹ́ lórí yín.
má jẹ́ dágbẹ́dálẹ̀ wẹ́ má jẹ́ dágbẹ́dálẹ̀ wá aya tí mo fẹ́ kó má kọ́ mi má jẹ́ dágbẹ́dálẹ̀ má jẹ́ dágbẹ́dálẹ̀ wẹ́ má jẹ́ dágbẹ́dálẹ̀ wá aya tí mo fẹ́ kó má kọ́ mi má jẹ́ dágbẹ́dálẹ̀ má jẹ́ dálé mọ́ṣú má jẹ́ dálé mọ́ṣú ọkọ tí mo fẹ́ kó má kọ́ mi má jẹ́ dálé mọ́ṣú má jẹ́ dálé mọ́ṣú ọlọ́wọ́n bá má jẹ́ dálé mọ́ṣú ọkọ tí mo fẹ́ kó ní kọ́ mi má jẹ́ dálé mọ́ṣú. ọmọ oyíwá kàwé kámọ oyíwá káwá má ṣe tà wá láàgàn tí ó fi kọmọ oyíwá ká. ṣé wá ní ẹbí òwe ọlọ́run bá ṣé wá ní ara òwà ṣé wá ní ẹbí òwe ṣé wá ní ara òwà má jẹ́ jàjà tí ó yà níyàfẹ́ o ṣé wá ní ẹbí. Zati wali basmola asola tupi kan fasiwaju ẹ̀dá o mo lasola tupi kan fa kẹ́hìndé gbẹ̀gùn ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba rẹ̀ kómi yaba asola tuwasala ala muhammadu musitofa salatun lagitun masalamu daumu salatun lagitun masalamu daumu alalimukuta lisejidina muhammadu salatun lagitun masalamu daumu salatun lagitun masalamu daumu alalimukuta lisejidina muhammadu. Ìkẹ́ Olúwa mi 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 ọlá Olúwa fún wọn mọ́ aṣíwájú ayé aṣíwájú ọ̀run wọn mọ́ òkùnkùn láyé wa mo ní bí o bá ṣọ́la wọn mọ́ tó mú mọ́lẹ̀ wá tó mú mọ́lẹ̀ wá tó mú mọ́lẹ̀ wá fún gbogbo mùmí ní àgbáyé ẹ bá mi wí. Salatullahi summa salamu daumo Salatullahi summa salamu daumo alalimukuta lisejidina Muhammad. Ọlọ́run ṣe kẹ́ o Ọlọ́run ṣe kẹ́ jọ̀wọ́ ṣe kẹ́ fún bàbá Fatimọ ọmọ Àmínà olùtùnú ẹ̀dá ẹni ẹ̀yìn ológo jùlọ ọkọ̀rọ̀ ayé ìmọ́lẹ̀ ayé bí wọ́n bá ń fẹ́ bí wọ́n bá ń fẹ́ bí wọ́n bá ń fẹ́ oríire ayé pẹ̀lú ọ̀run ṣáàtì máa ṣe àṣà láti fún ọmọ ẹ̀tún wíwẹ́. Salatullahi summa salamu daumo Salatullahi summa salamu daumo alalimukuta lisejidina Muhammad. Ẹ̀yin tèmi aláwọ̀ kan tí ẹ máa ń bí mi wọn ló ti bíyá wọn ní kí ló tiẹ̀ máa ṣe mí ná tèmi ò kí n kọrin tó bá pè mí sóde orin tèmi ò lè ṣe kí n máa yìn ànábì Muhammadu Rasulullah. Èmi wá jẹ́ kó yé wọn wípé ṣé yóò rí ìmọ́lẹ̀ ànábì Muhammadu ní ara mi ni lèmi ò ṣe máa yin ànábì Muhammadu Rasulullah. Èmi ò máa yin ànábì Muhammadu Rasulullah ní òní àti ọ̀la àti ọ̀túnla èmi ò sì ní padà láyé láyé láyé. Ó yá mo fẹ́ ṣàdíkiri mo fẹ́ ṣàdíkiri ẹ jẹ́ ká ṣàdíkiri ká ṣàdíkiri fún ọmọ tọ́ fún Muhammadu
kila mọ sọdá kọ kàgáàdì okùnrin jẹ́ tún ràn ní kùlì dàgbẹ́ ìdàpapọ̀ lórí àná mi rí dẹ̀. Ya Rasulallah ya Habibi, Ya Rasulallah ya Habibi. Tita wisdom kata kakidom. Iná náà dá lákàsọ̀rọ̀ uniform. Atalida ilikulu bi doctor. Yamusina díjẹ̀ mi ìfisitọ́. Ya Rasulallah ya Habibi, Ya Rasulallah ya Habibi. Kashata mumini no problem. Anabi Muhammadu Rasulallah. Kashaka mumini no problem. Shafaita ainosibu yemkem. Achamuka miju ikulu angry. Koso butabi lini kula angry. Ya Rasulallah ya Habibi, Ya Rasulallah ya Habibi. Akalimola zuli kuli window. Babu kamo futu sumo window. Harabu tabi service of corruption. Ya seyidi toba mi ka action. Ya Rasulallah ya Habibi, Ya Rasulallah ya Habibi. Ya Rasulallahi Habibi, Ya Rasulallahi Habibi. Ya Rasulallah ya Habibi, Ya Rasulallah ya Habibi. Ya Rasulallahi Habibi, Ya Rasulallahi Habibi. Ya Rasulallah ya Habibi, Ya Rasulallah ya Habibi. Alhamdulillah, alhamdulillah, ọpẹ́yẹmí ṣe kò yẹ wọ́n, ọpẹ́yẹmí ṣe kò yẹ wọ́n, àìsí bó ṣe yẹ mí ló máa yẹ wọ́n, ó bá mi gbọ́ bùkátà mi o, ó ṣe mí ní mùsùlùmí, ó máa yí sọ ṣe mí jàre o, alhamdulillah, èmi ni mo dúpẹ́ jù amúdáwà ṣùkúrà ó ti bá mi ṣe àwọn tún rẹ́sà látúndé ó ti dá mi lọ́lá ó ti fún mi láyọ̀ kí ló yẹ kí n ṣe tọpẹ́ lọ o kí ló yẹ kí n ṣe o Tọpẹ́ lọ, kí ló yẹ kí n ṣe tọpẹ́ lọ, kí ló yẹ kí n ṣe tọpẹ́ lọ. wo my glory must be shining my success won't be late o my honour won't be late o torí pé ó ti dá mi lọ́lá o ó ti fún mi láyọ̀ kí ló yẹ kí n ṣe tọpẹ́ lọ kí ló yẹ kí n ṣe tọpẹ́ lọ. Now aláwùmù kọ́ dàrú ànásù musaba aláwùmù kọ́ dàrú ànásù musaba ṣẹ́yìn ọlọ́run ló lè ṣoore fẹ̀dá èèyàn láyé ń bí alọ́lọ́run ló lè ṣoore fẹ̀dá èèyàn láyé ń bí ṣẹ́rí tọ́lọ́run bá máa ṣoore ẹ̀dá èèyàn lákúkú rán ẹ wò tọ́lọ́run bá máa ṣoore ẹ̀dá èèyàn lákúkú rán ó ti wá mú mi ró lóore kò gẹ́ èèyàn kó aṣọ́rẹ́ ní bẹ́ẹ̀ ó ti mú mi ró lóore kò gẹ́ èèyàn kó aṣọ́rẹ́ ní ṣé usmaila adẹ́rẹ́mí tí kèlè mi kúnkún wí kàlífà bùsùnmù ànàlà ìní ìlọrin tó kún jọ sí ṣẹ́ládẹ́rẹ́mí ṣoreṣore ó borí ọ̀tá ismaila mi ṣoreṣore ó borí ọ̀tẹ́ àtàndá ṣoreṣore ó borí ẹ̀kọ́ tádẹ́rẹ́mí bá wá fọlá ọlọ́run wọn lára mi ṣe bọ́jú yín ló kú máa ṣe kò ní ṣẹ̀yìn gbogbo wa adẹ́rẹ́mí bẹ́ẹ̀ lẹ́kùnlé ẹ̀ ò rẹ́ni rẹ́ wọ́n ismaila ń bẹ́ẹ̀ lẹ́kùnlé ẹ̀ ò lè yọ wọ́n ajẹ́ pé wọ́n gọ́jẹ̀yàn kan tí ò ní wà tó ṣe é rí o ìwọ gọ́jẹ̀yàn kan tí ò ní wà tó dá láyé wo adẹ́rẹ́mí bẹ́ẹ̀ ismaila mi bẹ́ẹ̀ àtàndá ń bẹ́ẹ̀ ẹ wo afá mi bẹ́ẹ̀ nípa kan ẹ̀ ò lẹ́ni rẹ́ wọ́n.
mọ̀túmọ̀ ó ti bí ya. a ní answer to the question fún gbogbo ẹni tó máa ń pè mí tó máa ń pè mí pé kí ni túmọ̀ ó ti bí ya. ó ti bí ya tẹ̀rí yẹn ọmọ èdè kan ni. ó ti bí ya tẹ̀rí yẹn ọmọ àṣà kan ni. àṣà kan ni tó jẹ́ kó yí tó àpá. ojú tó ti rọ́kùn ojú tó ti rọ́ sàrí. kọ́ra ẹ̀dá bá fi lè di ohun tó bí ya o. kò sí wàhálà lẹ́yìn kó máa rí just lọ. bóyá ìmọ̀lẹ̀ àdínírè ó ti bí àṣìṣà. orin bí ẹni jẹ́kọ̀ ó jẹ́ torí kò lè sá. ayé láwọn gbádùn mi kọ́ lóhùn má jẹ́ darí sá. ìmọ̀lẹ̀ àdínírè ó ti bí àṣìṣà. akọrin bí ẹni jẹ̀kọ̀ ó jẹ́ torí kò lè sá. ayé láwọn gbádùn mi kọ́ lóhùn má jẹ́ darí sá. bóyá golden point you are the best golden point you are the best no compromise on quality oh golden point you are the best golden point you are the best no compromise on quality oh. when we talk of marketer that is competent when we talk of marketer that is durable taba sọ pa marketer tó jó ojúlówó you are not the only one but you are the best golden point music keep on moving no compromise no compromise no compromise on quality oh. golden point you are the best golden point you are the best no compromise on quality oh. Peter Anayo Okafor golden point Peter Anayo Okafor golden point golden point plaza golden point investment èyí tó bẹ lálàbàyọ SLC